ẹ kú ilé o ẹ̀yin èèyàn mi. Lónìí a ó máa ṣe àgbéyẹ̀wò gbólóhùn kan tí a máa ń ṣìlò pàápàá jùlọ àwọn oníròyìn. Wọ́n á sọ wípé àkòrí àṣìlò ọ̀rọ̀ ni, kò sí ohun tí ń jẹ́ àkòrí. Àkórí ni bẹ́ẹ̀ ni tàbí ìkárí tí í ṣe àdàpè ọ̀rọ̀ náà. Kí sì ni ìtumọ̀ ìkárí tàbí àkórí? Oògùn abẹnú gọ̀ǹgọ̀ ni ìkárí tàbí àkórí tí àwọn ọdẹ máa ń lò tí wọn yóò fi wé orí wọn lọ sínú ìgbẹ́. Tí wọ́n bá wọnú ìgbẹ́ lọ tí ìkárí tàbí àkórí yìí ò bá sí ńbẹ̀, ó ṣeé ṣe kí ọdẹ náà ó má mọ̀nà ibi tí yóò rìn sí. Iṣẹ́ ńlá ni ìkárí tàbí àkórí ọdẹ ń ṣe. Ó máa ń ran ọdẹ lọ́wọ́ láti mọ ibi tí ọdẹ yóò gbà kí ọdẹ ó bá máa sọnù sínú ìgbẹ́. Èyí ni àwọn èèyàn wá mú tí wọ́n yálò láti fi ṣe àpèjúwe fún orí ọ̀rọ̀. Àkórí ara àwọn oògùn abẹnú gọ̀ǹgọ̀ àwọn ọdẹ sì ni a ti mú àkórí jáde nítorí wọ́n máa fi ń wé orí ni. Òun ni ó dúró gẹ́gẹ́ bí atọ́nà. Òun náà lẹ ti gbọ́ yẹn o. Àkòrí kì í ṣe ohun tí ó tọ̀nà nínú èdè Yorùbá. Àkórí òun ni ó tọ̀nà nítorí wípé ara oògùn abẹnú gọ̀ǹgọ̀ àwọn ọdẹ ni a ti yá a lò. Ẹ̀ là lọ̀rọ̀. Ìbẹ́pẹ ò ṣe é jẹ lódidi. Ọmọ Yorùbá mo pè ó, àwa lọmọ Oòduà, àwa lọmọ Oòdutóbi.